Yorùbá ní ọbẹ̀ tí baálé ilé ń jẹ, ìyáálé ilé ò kí ń sè é, òun ló dáfá fún àǹtí wa. Àǹtí wa fashion, wọ́n ní wọ́n gba pálásì kábíyèsí lọ bàbá wèrè ńlá. Kí ló fa ọ̀rọ̀ yìí? Wọ́n ní gbogbo àwọn olórí, ẹ mọ̀ pé gbogbo wọn wà lórí WhatsApp group, ibi tí wọ́n ti ń communicate. Wọ́n ní Dr. Elizabeth nìkan ni wọ́n ti yẹra wọn sọ́tọ̀ lórí WhatsApp group yẹn. Wọ́n nítorí ọ̀rọ̀ Queen Naomi nìkan náà máa ń sọ lórí ibẹ̀. Wọn ò mú nǹkan tó jẹ́ pé bóyá ìlọsíwájú ìlú àbí bóyá ìlọsíwájú palace wọn ò rí sọ. Ṣùgbọ́n bí wọ́n ṣe máa fight Queen Naomi, tí Queen Naomi ò ní return sínú palace, nǹkan tí wọ́n rí sọ nìyẹn. Wọ́n ní so Dr. Elizabeth ò kí ń bá wọn sọ̀rọ̀ mọ́ lórí WhatsApp group wọn. Bí a ṣe gbọ́ nìyẹn o, allegedly. Wọ́n ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í péjọ, ṣe mọ̀ pé kábíyèsí àti Queen Naomi wọ́n travel, wọ́n lọ sí Dubai. So bí a ṣe gbọ́, bí wọ́n ṣe dé, wọ́n ní àwọn olórí wọn náà ti ṣe meeting dáadáa. Wọ́n ní ṣùgbọ́n agbẹnusọ̀rọ̀ wọn àǹtí wa fashion ló lóun ò ní gbà o. Òun ò ní gbà. Báwo ni kábíyèsí á ṣe mú Queen Naomi nìkan lọ sí Dubai? Ó ní ṣé Queen Naomi nìkan nìyàwó ni tó jẹ́ pé Queen Naomi nìkan ni kábíyèsí máa ń mú travel. Ipe láti joy kábíyèsí ò ráyè fáwọn, kábíyèsí kò fà wọ́n sílẹ̀, wọ́n abandon àwọn ẹ̀yìn èèyàn lé. Wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa ò sọ gbọ́. Wọ́n ní bó ṣe gbọ́ pé kábíyèsí dé inú palace, wọ́n ní ló bá ní òun máa lọ bá kábíyèsí, òun ò ní gbà. Òun fẹ́ rídi ọ̀rọ̀ yìí, ẹ̀yìn èèyàn lé. Nígbà tí wọ́n dẹ̀ dé inú palace, kábíyèsí àti Queen Naomi, kábíyèsí ò tí ì jẹ́ kí Queen Naomi lọ. Ẹ mọ̀ ipá ti sọ fún yín pé anytime Queen Naomi máa ń wà nínú palace, anytime náà máa ń sùn bẹ̀. A ti sọ yẹn fún yín. Second house wọn ní ibi tó bá wù wọ́n náà lè sùn. Wọn ò bá sùn royal mansion, wọn ò bá sùn palace, nítorí àwọn olórí gbogbo wọn ò gbé inú palace mọ́. Tó bá ní any function ni wọ́n máa ń wá. Ó dẹ̀ níbi tó ń wọ̀ nínú palace yẹn, ẹ̀yin ará ilé. So bí a ṣe gbọ́ o, wọ́n ní ìgbà tí Queen Naomi àti kábíyèsí tán ṣàkúrò nínú chamber wọn, tí wọ́n wọ inú mọ́tò, wọ́n ní mọ́tò wọn dẹ̀ ní tinted glass ni. Ẹ̀yin lè rí, àwọn lè rí yín, ṣùgbọ́n ẹ̀yin ò lè rí wọn. Wọ́n ló dúró síbẹ̀ standby kí wọ́n fi kọjá. Ṣùgbọ́n kí a tó parí gist, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, today. Mashola Gist today. Mashola Gist TV, today. Bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbétútù dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola túndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. A máa ń sọ̀rọ̀ nípa politics àti royal gist àti celebrity gist. À ń sọ Yorùbá lórí channel yìí torí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, àti fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà oríṣiríṣi, a máa bá yín polówó ẹ̀. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe ń sọ lọ, wọ́n ní àǹtí wa fashion, wọ́n ló dúró sí ibẹ̀ standby, ó ń dúró kí kábíyèsí àti Queen Naomi kọjá. Bí a ṣe sọ fún yín, àwọn olórí wọn restriction.
ó ní ibi tí wọ́n lè wọ̀ ní inú palace. Wọn kàn lè wọnú palace nísìnyí kán máa lọ chamber kábíyèsí àbí kán máa lọ sí ibi tí wọ́n ní wọn lè wọ̀, wọ́n náà ti restrict wọn. So ó lè wọ sí palace tó bá ní event, tí ó bá dẹ̀ ní event kò lè kọjá kúrò níbi tí wọ́n bá ní kán dúró sí, kò kàn lè wọ palace láì ní nǹkan tán wá ṣe. Wọ́n ní nítorí ẹ̀ ló fi dúró síbi tó dúró sí, pé ó ń dúró de kábíyèsí kí wọ́n kọjá. Wọ́n ní ìgbà tí kábíyèsí ṣe tán, àwọn àti Queen Naomi tí wọ́n lọ, I think wọ́n ní kábíyèsí fẹ́ lọ gbé Queen Naomi lọ sí Àkúrẹ́ torí wọ́n ní program ní ọjọ́ Sunday. Wọ́n ní bí àǹtí wa bó ṣe rí mọ́tò kábíyèsí ló sáré gìrìgìrì ló lọ sí ibi mọ́tò yẹn, ló gbá mọ́tò yẹn gbàgbàgbàgbà. Wọ́n ní kábíyèsí, wọ́n ní in fact wọ́n ní àwọn tó máa ń dúró síwájú mọ́tò wọ́n náà tẹ̀ fẹ́ lé pé kó má gbà lẹ́kùn. Wọ́n ní kábíyèsí ṣáà bóyá ó bá ẹni yẹn sọ̀rọ̀ pé kán má worry. Wọ́n ní kábíyèsí wind down. Wọ́n ní wind down tí kábíyèsí wind down báyìí. Wọ́n ní Queen Naomi ni àǹtí wa rí nínú mọ́tò. Wọ́n ní ojú àǹtí wa lé fún mi. Wọ́n ní kò lè sọ̀rọ̀ mọ́. Wọ́n ní jìnnìjìnnì bá a. Wọ́n ló kàn gbọ̀n báyìí. Wọ́n ní kábíyèsí ní kí ló ṣẹlẹ̀ màmá àbèjì. Wọ́n ló ní wọ́n ló bá ń ká lòlò. Wọ́n ní kábíyèsí ní ṣé o fẹ́ bá mi sọ̀rọ̀ ni àbí kí ló ṣẹlẹ̀ tó fi dúró síbí. Wọ́n ló ní kí ni ó ṣẹlẹ̀ tó jẹ́ pé kábíyèsí wọn ò ní time fóun, wọn ò ní time fáwọn ọmọ òun, wọ́n kàn pa òun tì ní. Wọ́n ní kábíyèsí ní láti odindi Ìkòyí. Nǹkan tó wá bá mi sọ nìyẹn. Láti odindi Èkó, ọ̀rọ̀ ìpè mi ní time fún ẹ ló wá bá mi sọ. Ṣé mo fi owó jẹ ẹ́ níyà ni? Àbí mi ìtọ́jú àwọn ọmọ tó bí? Wọ́n láǹtí wá dákẹ́ kò lè sọ̀rọ̀. Wọ́n ní jìnnìjìnnì bá a. Ẹ mọ̀ wípé kò expect pé ó máa bá Queen Naomi nínú mọ́tò. Wọ́n ní kábíyèsí ní ìwọ ń béèrè lọ́wọ́ mi pé mo pa ẹ́ tì. Ìwọ ń béèrè lọ́wọ́ mi pé nǹkan tèmi ń ṣe ò dáa, èmi odindi kábíyèsí ló ń sọ fún yín pé nǹkan tí mò ń ṣe ò dáa. Okay, kí ni nǹkan tí àwọn ń ṣe tí ò dáa? Wọ́n ló ní ó wá ń fi ẹ̀gbẹ́ ojú kan wo Queen Naomi ibi tó jókòó sí. Wọ́n ní Queen Naomi ò tiẹ̀ wo nǹkan tó ń ṣe. Wọ́n ní Queen Naomi wà lórí fóònù wọn ni. Ẹ mọ̀ pé wọ́n máa ń ní a lot of chat pẹ̀lú àwọn church members wọn. Wọ́n ní she was busy chatting with the people. Wọ́n ní ló bá ní wọ́n ń gbé òun jáde mọ́, kí ló ń ṣe fún wọn, pé ṣebí ìyàwó wọn lòun. Wọ́n ní kábíyèsí ní ìyẹn ni ó mà ṣe o. Ó mọ̀ pé ìyàwó kan dáa ju ìyàwó kan lọ. Wọ́n kọ́ ìyàwó kan ó dẹ̀ gbẹ̀kọ́ ilé dáadáa ju ìyàwó kan lọ. Pé ìyàwó kan ó fi ọkọ ẹ̀ balẹ̀ ju ìyàwó kan lọ. Ìyàwó kan ó dùn bá sọ̀rọ̀, kò ń ṣe ẹni tó ń gbónára, kò ń ṣe ẹni tó ń pariwo. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́, wọ́n ní ṣe ni òtútù àti ooru ó mú àǹtí wa pọ̀ ni. Wọ́n ní láǹtí wa ń làágùn gbígbóná jáde ni wọ́n ń wò báyìí. Wọ́n ní kábíyèsí ní ṣé ó ti tán? Ẹ dẹ̀ mọ̀ pé jìnnìjìnnì ọba gan. Ẹ tó bá rí kábíyèsí jìnnìjìnnì máa dàbò wọ́n ni. Wọ́n ní jìnnìjìnnì dàbò àǹtí wa ni. Wọ́n ní kábíyèsí ní ṣé ó ti tán àbó ṣì kù. Wọ́n ní kò lè sọ̀rọ̀ ló ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ní kábíyèsí ní òkè. Wọ́n bá tẹ bọ́tìn. Wọ́n ní bọ̀kọ́ tó tẹ bọ́tìn. Wọ́n ní Queen Naomi kọjú sí i pé tóbi lọ́ba. Fi ọkàn ara ẹ balẹ̀. Fi ọkàn ara ẹ balẹ̀. Nǹkan tó ń lé kò ṣe pàtàkì. Nǹkan tó ń wá kiri kò ṣe pàtàkì ju ìfọ̀kànbalẹ̀ lọ fún ẹ.
wọ́n ní Queen Naomi bá sọ bẹ́ẹ̀ fún wọn, number wind up. Wọ́n ní bí àǹtí wa ṣe fi ẹsẹ̀ gbálẹ̀ nìyẹn o. Tó fi ẹsẹ̀ gbálẹ̀ tí wọ́n ń lọ síta. Ẹ mọ̀ pé wọ́n jẹ́ kán gbé mọ́tò wọn wọlé. Wọ́n ní bá àǹtí wa ṣe lọ bá driver wọn níta nìyẹn tí wọ́n lọ. Ẹ̀yin èèyàn lé. Kì í ṣe nǹkan tó easy o. Kì í ṣe nǹkan tó easy. Ó dáa kí obìnrin kó ní sùúrù. Sùúrù tí Queen Naomi ní náà ń jẹ ogún ẹ̀ yìí, náà ń jẹ ọrọ̀ ẹ̀. Nítorí pé aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni wọ́n. Aya tí èèyàn fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run òní Queen Naomi. Rí tí kábíyèsí ò kì í fẹ́ kúrò lọ́dọ̀ Queen Naomi torí Queen Naomi ń fi ọkàn wọn balẹ̀ gan ni. Wọn kó wọn láyà jẹ, wọn gbé wọn lẹ́mìí gbóná. Nígbà tí kábíyèsí bá ní blood pressure nínú palace, ẹ fẹ́ kán dúró sáàárín àwọn wolf. Àárín àwọn wolf ẹ kán dúró tí wọ́n tó yẹ pé ariwo náà máa ń pa. Ẹ mọ̀ pé tó bá ní high blood pressure kò lè wà láàárín ibi tó bá ti ń pariwo. Nǹkan tó fà á nìyẹn tí kábíyèsí tó fi rọra máa ń jókòó ti ìyàwó wọn. Mọ́mì Tadé ní káwò láti fi wọ́n lọ́kàn balẹ̀. Ẹ̀yin ará ilé, gist tá a gbọ́ nìyí tá a ní ká mú wá fún yín. Ọlọ́run á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi o. Gbogbo nǹkan tó bá dáwọ́lé a máa yọrí sí rere o. Òkè ni ọlá yín á máa lọ. Ẹ̀yin ènìyàn lé tẹ̀ ń subscribe, tẹ̀ ń like, tẹ̀ ń share àwọn gist wa. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ kú Sunday olóyin. Happy Sunday to you all. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, mo rọ̀ yín ẹ subscribe nítorí pé kò ná yín ní nǹkan kan ọ̀fẹ́ ló bá dé. Ẹ dẹ̀ máa gbádùn gist àtàtà. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert ní oríṣiríṣi. Ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.